Hello, ẹ kálẹ́, ẹ̀yin tèmi, ẹ kálẹ́ o, a kú àtàárọ̀. Èmi ni o, ọ̀rẹ́ yín, ọmọ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, olórí Abímbọ́lá ni o. A kú àtàárọ̀, a kú bí ojú ọjọ́ ṣe rí. Nǹkan tó mú mi jáde ní alẹ́ yìí ni wípé mo rí wípé ó ń di lemọ́lemọ́ nípa àwọn tó ń kú pẹ̀lú ìjàmbá ojú pópó. Lénìí wọ́n ní president wa àná, ààrẹ Ebele Goodluck Jonathan, wọ́n ní wọ́n ṣe ìjàmbá ọkọ̀ wọn l'accident. Wọ́n dẹ̀ sọ wípé ní àwọn méjì lára àwọn aides wọn ló ti gbẹ́mìí mì. K'Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. That is it. Ó ti di norms. That's it. Tá bá ti sọ bẹ́ẹ̀, a ti gbàgbé. Then the life continues. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Ààrẹ Jonathan Goodluck tó jẹ́ ààrẹ àná, mo kí yín gan o. Ẹ kú iṣẹ́, ẹ kú àfọmọnìyàn ṣe. Nǹkan tó kàn máa ń dùn mí jù lórí ọ̀rọ̀ àwọn tó pera wọn ní president àbí àwọn tó jẹ́ bí honourables, àwọn senators ni wípé even chairman, councillor, tán bá ti dé orí ipò tán, tán bá ti dé orí ipò tí wọ́n ti débẹ̀ tán, wọ́n ti gbàgbé bí wọ́n ṣe ń bọ̀. Wọ́n ti gbàgbé. Kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ẹnì kankan. Gbogbo owó tó yẹ kó ṣàǹfààní fún ará ìlú, àwọn nìkan ló ń ná now. Ẹ wo ojú ọ̀nà wa bó ṣe rí, ṣé bó ṣe yẹ kójú ọ̀nà rí ni? Báwo ni wọn ṣe ní l'accident? Rí bẹ́ẹ̀. Kí ló dé tó máa fi rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀ now. Nísìnyí báyìí, ẹ̀yin náà ẹ jẹ níbẹ̀. Ẹ jẹ́ ńbẹ̀ now, ojú ọ̀nà tí ò dáa. Kò sómi, kò síná, kò sí ilé-iṣẹ́, kò sí nǹkan kan. Tágo méje bá ti lù ní Nàìjíríà, òkùnkùn bírímù ni. Òkùnkùn ni. Ẹ wo ojú ọ̀nà, kò sí ojú ọ̀nà. Wọn ò dẹ̀ ready láti ṣe nǹkan kan. Wọn ò ready rárá. Èyí tó bá dẹ̀ ti wá wọlé nínú àwọn gómìnà èyí tí wọ́n bá fẹ́ ṣe, ẹ rí pé àwọn tó yàn wọ́n síbẹ̀, àwọn bàbá ìsàlẹ̀ wọn, wọ́n á sọ fún wọn pé rárá, iṣẹ́ tá a rán ẹ kọ́ nìyẹn. Wọ́n máa fún order ni, order from above ni. Iṣẹ́ tá a sọ pé kó ṣe kọ́ nìyẹn. Wọ́n wá lọ máa mójútó àwọn tó jẹ́ àwọn tí àwọn olówó kọ́lé sí. Ibẹ̀ nìkan ni. Ẹ máa rí wọn. Àwọn tó jẹ́ ibi tí àwọn olówó ọlọ́lá tí wọ́n kọ́lé sí. Àwọn olówó ọlọ́lá wọ̀nyẹn náà, ara ìlú Nàìjíríà ni wọ́n ti lówó wọn o. Ara ìlú Nàìjíríà. Bí economy ṣe nísìnyí báyìí, àwa la jẹ́ poverty, àwa là ń lead poverty in the entire world. Àwa la jẹ́ first tó jẹ́ tí wọ́n ti wà shrink with the poverty in the entire world. A gbà lọ́wọ́ àwọn India ní tẹ́lẹ̀, ìgbà tó yá Bangladesh, láti ọwọ́ Bangladesh làwa ti gbà. Ẹ dẹ̀ wò ó, báwo lẹ ṣe fẹ́ comprehend ẹ̀? Torí kò tiẹ̀ yé mi. Ẹ wo àdúrà mọ́tò tó ń rìn lójú ọ̀nà, ẹ wo àdúrà àwọn mọ́tò olówó, àwọn mọ́tò ẹ lè rú ẹ̀ nílùú òyìnbó. Báwo lẹ ṣe fẹ́ rírú ẹ̀? Àwọn wo ló fẹ́ wá rú ẹ̀? Àwọn wo ló fẹ́ wá rú ẹ̀? Wọ́n á fún wọn lówó ojú títì, wọ́n á ti gba location fún. They won't do it. Wọ́n divert owó yẹn. Kò dẹ̀ sẹ́ni tó máa mú wọn sí. Nǹkan tó kàn máa ń dùn mí ni wípé tí wọ́n bá ìdí tèmi fi máa ṣe ń padà bọ̀ wá sọ́dọ̀ àwọn ìjọba ni wípé wọ́n ní ìlú tí ò bá sí òfin kò sí ẹ̀ṣẹ̀. Tẹ́ ẹ bá gbéṣẹ́ fúnyàn, nísìnyí báyìí gẹ́gẹ́ bí ìyá tí máa rán ọmọ mi níṣẹ́ tí ò ṣe, dandan kì í ṣe pé kéèyàn na ọmọ nìkan ni ìjìyà fún ọmọ. Àwọn punishment míì wà tí máa gbé fún ọmọ bẹ́ẹ̀ pé okay, nǹkan ìyà tó jẹ yìí torí nǹkan tó ṣe ni. Ṣùgbọ́n títí Nàìjíríà kọ́. Ẹ rí pé gbogbo wọn máa dágbádá bolẹ̀. Àyè wà fún wọn, àyè gbà wọ́n náà. Àyè gbà wọ́n náà. Wọ́n kó 50 billion, 50 million owó tí ò tiẹ̀, owó ẹlòmíì gan ò tiẹ̀ ṣe é pè mọ́.
nílùú táwọn èèyàn ti ń jìyà, àwọn míì ò róúnjẹ tí wọ́n máa jẹ lálẹ́. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹlòmíì ò mọ nǹkan tó máa jẹ. Ẹlòmíì ò mọ nǹkan tó máa jẹ, kò tíì mọ nǹkan tó máa jẹ. Ilẹ̀ tó ti fi ń ṣú báyìí, ilẹ̀ tí máa mọ́ lọ́la. Àwọn ọmọ ẹlòmíì máa lọ sí school. Gbogbo owó tó yẹ fún àwọn citizen. Kí lẹ wá jẹ ìjọba lé lórí? Àwọn tó ṣe nǹkan tó dáa. Okay, tó bá jẹ́ pé ẹnu yín bá tọrọ ni, tẹ́ bá gbéṣẹ́ fún wọn, tẹ́ gbé allocation fún wọn. Ìgbà tí Jonathan wà lórí oyè, ó ṣáà máa láwọn tó ń gba contract fún iṣẹ́ ojú pópó. Àwọn tó ti kówó jẹ ńbẹ̀ àwọn míì ò tiẹ̀ ní ṣe rárá, wọ́n á kàn gbé owó yẹn, wọ́n á dẹ̀ gbé sálọ. Wọ́n á dẹ̀ gbẹ́sẹ̀ lé tí ò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ẹ rí i pé àwọn tó wá ń ṣe contract wọ̀nyẹn ní Nàìjíríà, wọn kì í ṣe bẹ́ẹ̀ nílùú míì. Contract wọ́n bá ti gbà ní Nàìjíríà, ó lè lo 10 years wọn ò ní ṣe. A máa strike. Àwọn fẹ́ kún owó, àwọn òṣìṣẹ́ wọn ti sálọ, àwọn òṣìṣẹ́ ò pọ̀, àwọn Julius Berger, gbogbo wọn á máa ṣe rádaràda bí ọbẹ̀ ọlọ́kà. Ó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ now, nítorí pé wọ́n ti mọ̀ wípé wọ́n lẹ́nu ọ̀rọ̀. Wọ́n ní ẹnu ọ̀rọ̀ nítorí pé ẹni tó gbé contract fún wọn, ó ti gba owó ńbẹ̀. Wọ́n á ti kọ́kọ́ owó contract yẹn, wọ́n á ti fi ọ̀bẹ sí i. Òun náà ó ti gba owó ńbẹ̀. So àwọn wọ̀nyẹn náà wọ́n máa ṣiṣẹ́ yẹn báṣabàṣa, yánmayànmá ni wọ́n máa ṣe. Mo rántí 1999 nígbà tí ìjọba alágbádá tá a wà nínú ẹ̀ yìí, nígbà tí bàbá wa Ọbásanjọ́ tó gorí oyè, tó gbé iṣẹ́ ojú pópó láti Èkó sí Ìlọrin. Wọn ò ṣe o. Wọn ò ṣe. Ta ló fẹ́ mú wọn? Wọn ò ṣe now. Wọn ò parí ẹ̀. Wọ́n á máa ṣe yọ̀bọ̀kẹ́. Oníkálukú á ti gba. Ẹlòmíì tó bá ti gba contract bẹ́ẹ̀ yẹn, á kọ́kọ́ ní kán lọ bá wọn kọ́ ilé. Àwọn ilé ńláńlá. Àwọn ilé ńláńlá kán ti kọ́kọ́ kọ́ nínú owó contract yẹn ná. And those people, they will have to obey. Wọ́n máa obey. So àwọn yẹn náà wọn ò ní lè ta sí àwọn ilé wípé kí ló dé tẹ́ ẹ ṣiṣẹ́ ta gbé fún yín? Wọn ò lè ṣe náà nítorí pé ẹ ti gba commission ti yín bẹ́ẹ̀ now. Owó tó wà lọ́wọ́ wọn ò tó owó tó yẹ kí wọ́n lò mọ́, ó ti wà reduced. Irú ìjọba wo nìyẹn? Téèyàn bá tó bá jẹ́ pé ìjọba tó jẹ́ pé tó dángájíá ni, tó kójú òṣùwọ̀n. Nǹkan báyìí ló gbà. Owó allocation. Àwọn tó jẹ́ àwọn pensioners, wọn ò sanwó wọn. Àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì 35 years, ṣé ó kéré nínú ọdún ni? Wọ́n kọ̀ láti san owó àwọn people, wọ́n kọ̀ láti san owó wọn. Wọ́n gbẹ́sẹ̀ lé owó wọn. Kí ló dé? Irú ìlú wo leléyìí? Kí ló dé? Oníkálukú wá ń ṣe pé kò kàn mí. Irú accident tí wọ́n ní lénìí, ìlú òyìnbó náà wọ́n lè ṣe. Mo fẹ́ lè sọ pé láti ìgbà tí mo ti dé ibi tí ìlú tèmi ń gbé yìí, mo fẹ́ lè sọ wípé mi ò rí rí pé kí èèyàn l'accident kó wá kú. Accident ń ṣẹlẹ̀, ṣùgbọ́n wọn ò kí ń kúkú àbáàdì tó bá ṣẹlẹ̀. Gbogbo wọn ni wọ́n máa rescue, torí rescue team á ti dé sórí. Mo fẹ́ rò pé mi ì tiẹ̀ tí rí rí. Mo ti rí àwọn accident kéékèèké, ṣùgbọ́n bó bá jẹ́ pé ó wá sáré wọ́n kú. Last week, ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní lójoojúmọ́ ní Nàìjíríà. Ṣé Nàìjíríà nìkan ló wà láyé ni? Ṣé Nàìjíríà nìkan lọ́lọ́run dá ni? Tán bá dẹ̀ ṣe tán, wọ́n á ní Ọlọ́run àyànmọ́ wọn ni. Báwo ni wọ́n ṣe yan ṣé àwọn àyànmọ́ ikú òjijì ni? Ṣé wọ́n yan àyànmọ́ pé kán máa kú lójú títì ni? Ẹ wo iye àwọn ọmọ school tó kú. Last week, almost 20 lọ́jọ́ kan náà. 2020 ó jẹ́ 40 ní last week. Àwọn tó ń lọ láti Jẹ́bà sí Ìlọrin. Kí ló dé? Ṣé Nàìjíríà, ṣé ìlú wa nìkan ló wà ni? Kódà ojú máa ń tì mí. Ojú máa ń tì mí. Tán bá béèrè pé níbo ni ìlú ẹ̀? Ẹ mọ̀, kéèyàn fẹ́ ṣẹ́nu kù láti sọ̀rọ̀. Ìtìjú burúkú ni. Tán bá béèrè pé níbo léèyàn, kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa ṣẹ́nu kù. Bí ìgbà tán bá béèrè pé ẹ jọ̀ọ́, kí lorúkọ yín? Ṣéèyàn máa ń ronú kéèyàn tó sọ orúkọ ẹ̀ ni? Èèyàn ò lè ronú now. Kí lorúkọ yín?
ẹjọ́ máa kí lorúkọ yín, ẹjọ́ àǹtí kí ó máa sọ orúkọ ẹ, ó ju pé spontaneous gan lọ, ìyẹn ó ti ká bá sọ bẹ́ẹ̀ understatement ni. Orúkọ mi ni Abímbọ́lá. O ò lè ronú kó tó máa sọ orúkọ ẹ now. Ṣùgbọ́n nǹkan tó ṣe ni láàánú ni. Èèyàn á ṣẹ̀ṣẹ̀ màá máa ronú kó tó di pé mo fẹ́ fèsì pé I'm from Nigeria. Because ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ wo iye àwọn tó ń kú, ẹ wo ti train tó ṣẹlẹ̀ níjọ́ Monday, tó ṣẹlẹ̀ ní Monday last week tó ṣẹlẹ̀. Àwọn agbésùmọ̀mí, ẹ wo bí wọ́n ṣe pa àwọn èèyàn tí wọ́n gbé àwọn èèyàn lọ. Ẹ wò ó, irú ìlú wo nìyẹn? Irú ìlú wo nìyẹn? Kí ló dé? Tán bá fún kódà kò sí nǹkan kan tó nothing is working in Nigeria, nothing is working. Train tó jẹ́ pé níbí báyìí à ń wọ̀ láàrin 3 hours a máa dé ibi tá à ń lọ. Àwọn ibi tó bá jẹ́ pé 3 hours. Kódà inú yẹn gan máa dùn láti wọnú train nítorí pé wàá tiẹ̀ sùn, wàá jẹ, wàá mu. Kí ló dé tó jẹ́ pé tí wọ́n bá sọ pé nǹkan da ní àwọn ìlú òyìnbó yẹn, tó bá wá gbé dé Nàìjíríà kò ní da mọ́, kò ní da. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ẹ ń ṣayé àwọn tí ò bá ti mọ olóṣèlú, tí ò befriend olóṣèlú ní Nàìjíríà yẹn, gbogbo ẹnu mo fi ń sọ, tí ò mọ olóṣèlú, tí family ẹ ò sí nínú olóṣèlú, tí wọn ò sí ní ipò kankan, you are as useless as paper tí wọ́n kàn fi nù dí lásán. Àwọn olóṣèlú yẹn nìkan, ṣé àwọn nìkan ló ní Nàìjíríà ni? Ṣé àwọn nìkan ló ní? Tó má lè sọ pé kán sọ̀rọ̀ àwọn tó pera wọn ní àwọn tó yẹ kó, àwọn tó wọ́n ní platform láti fi sọ̀rọ̀, láti fi pariwo, ẹ̀rù á máa bà wọ́n láti sọ̀rọ̀ síta. Ìgbà tó jẹ́ pé wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ẹ kọ̀ láti ṣe títì, ẹ kọ̀ láti ṣe iná. Gbogbo àwọn ìlú kéékèèké tó ti Nàìjíríà, gbogbo wọn ló ti níná now. Gbogbo àwọn ìlú wọ̀nyẹn pátápátá ló ti níná. Nàìjíríà láti ẹjọ́ ẹ̀, wọn ò ní jẹ́ mọ̀ pé àwọn náà ló ń kó àwọn generators wọlé, àwọn mechano, àwọn náà ni àwọn distributors, àwọn ló lọ gba, àwọn ni sole distributor àwọn kinní wọ̀nyẹn, àwọn ìjọba Nàìjíríà nìkan ni mo rí rí. Àwọn ìjọba Nàìjíríà nìkan ni mo rí rí. Kí ló dé? Kò sí ọ̀fẹ́ ilé ẹ̀kọ́ ọ̀fẹ́, kò sí. Àwọn dẹ̀ gbádùn ẹ̀ nígbà yẹn. Àwọn bàbá tí wọ́n ti dàgbà, tí wọ́n mọ nǹkan tó kù, àwọn gbádùn ẹ̀kọ́ ọ̀fẹ́. Ẹ̀kọ́ ọ̀fẹ́ wo ná ṣe fáwọn ọmọ ńsìn? Kò sí now. Àwọn dẹ̀ ń kó àwọn ọmọ titi wọn, wọ́n kó wọn lọ sílùú òyìnbó. Ẹ wò ó nísìnyí, ẹ wo iye tó ń gba páálí international passport. Wọ́n á frustrate ẹ Nàìjíríà, wọ́n máa frustrate ẹ ni. Gbogbo àwọn tó fẹ́ jáde, bóyá ẹlòmíì fẹ́ lọ ṣe nǹkan, ẹlòmíì lè fẹ́ lọ rajà. Ẹ wo nǹkan tí wọ́n sọ ẹ wo. O ò tiẹ̀ ní rí passport ọ̀hún. Kò sí nǹkan kan tó wá, kò sí. Tẹ́ ẹ lè tọ́ka sí báyìí pé nǹkan báyìí níjọba ṣe. Nǹkan àwọn amáyédẹrùn làwọn nǹkan tá à ń sọ wọ̀nyí. Kò yẹ kí right àwa citizen ni, right wa ni. Free education, right citizen ni now. Ẹ̀kọ́ lé kéékèèké fún wọn tó ẹ pé ilé yìí ìjọba ló ní. Ẹ máa san iye báyìí, káwọn èèyàn gbà lọ́dún. Kò sírú ẹ̀, kò sómi, kò síná, kò sí hospital. Ìgbà tí mo wà nílé, Nàìjíríà tí mo wà, UCH gbogbo ẹnu ni mo fi sọ. UCH wọ́n kàn gborúkọ sórí bíi háràhárà ni, torí ìyẹn ṣojú mi dáadáa. Tí mo wà ní 2017, mi ò lè mi tọ́ ẹnu mi bẹ́ẹ̀, mi ò lè mi tọ́ ẹnu mi nínú UCH. Kí ló dé? Gbogbo àwọn professors tó wà níbẹ̀, gbogbo àwọn tó jẹ́ doctors bẹ̀, owó tí wọ́n allocate fún UCH, wọ́n á ti fọ̀bẹ sí, wọ́n á ti pín gbogbo ẹ̀ tó yẹ kán fi tún gbogbo inú tọ́lẹ̀tì wọn. Ẹ̀yin tèmi, inú tọ́lẹ̀tì wọn, oh God. Ọmọ tí mo gbé lọ síbẹ̀, mi ò lè. Ọmọ yẹn gan mo mọ̀ pé ọjọ́ mẹ́ta mẹ́rin tó lò ń bẹ, mo mọ̀ ọmọ mi gan kò lè tọ́lẹ̀tì. Ibi tó wà pathetic dé. You cannot even use the toilet. Kí ló dé? Gbogbo nǹkan tó wá yẹ káwọn aráàlú máa gbádùn, kò sírú ẹ̀ ní ti Nàìjíríà yẹn. Kí ló dé? Ṣé àwa tá à lówó, tá à mọ olóṣèlú, tá à jẹ́ nǹkan, ṣé àwa àṣírí ayé wa ni? Ẹ dá mi lóhùn náà, ṣé àṣírí ayé wa ni? Ẹ jọ̀ọ́ ẹ bá mi máa share fídíò mi, ẹ torí Ọlọ́run. Ṣé àṣírí ayé wa ni?
ṣáwa yẹn ṣe ilé ayé wa ni ẹ lè lò UCH níbi tí wọ́n tó ẹ wo àwọn plans àwọn bàbá wọn yẹn ní náà bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ wo plans tí wọ́n ní ṣèbó yẹ kó máa mọ́lé ni ẹ máa mọ́lé ni tí bricklayer bá bẹ̀rẹ̀ iṣẹ́ tí ò bá ń ṣe òun kọ́ ló complete iṣẹ́ yẹn bricklayers míì tẹ́ bá gbà fún iṣẹ́ yẹn ó máa continue níbi tí ẹnìyẹn bá iṣẹ́ yẹn dé ni that is how it should be ó máa continue ni ṣùgbọ́n ìjọba Nàìjíríà rárá o tó máa ti débẹ̀ iṣẹ́ tí wọ́n ti ṣe yẹn kò bá jẹ́ billions of naira náà fi ṣe no wọ́n máa ba gbogbo ẹ̀ jẹ́ má bàjẹ́ àìmọye àwọn ilé ìjọba tí wọ́n ń kọ́ àwọn secretariat tí wọ́n ti kọ́ mo rí bì kan omijé ń jábọ́ lójú mi lÉkòó ẹ wá dúró owó tí wọ́n ti fi ṣe ibẹ̀ yẹn látọdún náà wọn continue ẹ̀ mọ́ wọ́n ti parí ẹ̀ wọ́n ti ṣe kó bẹ̀rẹ̀ sí kó máa gbé àwọn windows sí kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tó kù ni wọ́n á gbẹ́sẹ̀ lé wọn á bàjẹ́ ìjọba ti Nàìjíríà nìyẹn o kò sí continuity níjọba Nàìjíríà kò sí rárá gbogbo wọn ṣe ṣe kun gbẹdùgbẹdù wọn ṣẹlẹ̀ kẹ́tùpẹ̀tùpẹ̀ yẹn nǹkan tí wọ́n máa jẹ nìkan àwọn àti fámìlì wọn nìkan ni ẹni tí ò bá ti mọ̀ ní Nàìjíríà yẹn kò sí nǹkan kan fún ẹ wo bí àwọn Fúlàní wọ́n ṣe ń pa àwọn èèyàn láti ìjọ ìṣẹ́bẹ́ ní pé wọ́n dáhùn náà nígbà tó ti kàn eléyìí sí nígbà tó kan Ebele Jonathan gbogbo àwọn papers ti gbé torí pé Ebele Jonathan ló kàn mélòó làwọn èèyàn tó ti kú lẹ́ni tí pépà ọ̀gbẹ́ tí news ò ní gbé wọn ò ní gbé ni wọn ò gbé mọ́ ni ṣùgbọ́n nígbà tó ti jẹ́ ti Ebele Jonathan sìn ṣé bóun náà that is it àwọn náà jẹ lára nǹkan tí wọ́n ṣe sílẹ̀ ó kò dùn mí fún àwọn tó jẹ́ aides wọn tó kú because lọ́pọ̀ ìgbà tí nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ àwọn tó jẹ́ àwọn aides wọn àwọn tó ń tẹ̀lé wọn àwọn ló máa ń fara gbá kínní jù ṣé àwa yòókù ṣàṣìlẹ̀ ayé wa ni kò sí nǹkan kan kò sí anything kí ló dé tó má dẹ̀ fi lè wà nípò tí Nàìjíríà tó bá wà nípò kan tí tó bá lọ sí ìlú ẹ̀ ń sìn bí wá láti ìlú òyìnbó wá sí Nàìjíríà tí Nàìjíríà ẹgbẹ́ náà ló wà ń bẹ̀ o ó máa frustrate ẹ ìwọ lọ sí Ministry of Education lọ síbi tó bóyá o ṣe WAEC àbó o fẹ́ gba certificate ẹ̀ jáde they will frustrate your life tó ń bá wọn béèrè owó ẹ̀yìn tó bá dẹ̀ ti fún wọn ò ní ṣe nǹkan kan lórí nǹkan tó gbé wá tó bá tí wàá fẹ́ padà náà kí ló dé náà kò dẹ̀ sí nǹkan tó lè ṣe o kò sí nǹkan tó lè ṣe sí kó ti ka gbogbo ìwé tinú tẹ̀yìn ọmọ Nàìjíríà ni you are in Nigeria yes àtikítù ni yes you are in Nigeria is that what I'm going to eat you are in Nigeria wọ́n máa frustrate you ẹ ti rí nínú ìṣe wọn that you are not even welcome in that office bóyá o fẹ́ gba pépà kan ni bóyá o fẹ́ ṣègbéyàwó ni o need any document láti àbófẹ́ rìnrìn àjò kan tó lọ pé ní kó lọ mọ́ níbi iṣẹ́ tàbí anything tàbí o fẹ́ upgrade certificate yẹ o fẹ́ lọ fún school kan wọ́n máa registrar tó bá ń bẹ̀ secretary tó bá ń bẹ̀ manager tó bá ń bẹ̀ even gate ma ó máa frustrate ẹ ni ó máa frustrate tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ nínú àwọn ìlú mi even ní àwọn ìlú tí a kì í fẹ́ sọ̀rọ̀ àwọn ìlú òyìnbó nítorí pé ẹ lè bí ìgbà tí wọ́n máa fi ikú wé oorun ni ó lè fi ikú wé oorun náà kò jọra wọn rárá kò jọra wọn àwọn Africa countries yẹn náà mo máa fi wéra wọn àwọn ìlú mi kò rí bẹ́ẹ̀ wọ́n ti fara ní àwọn tó jẹ́ the same thing pẹ̀lú wọn wọ́n fi àwọn náà jìyà ṣùgbọ́n tó wọ́n ti nípò kékeré yẹn wọ́n máa fara ní ẹni tó bá dé airport tó bá ń bọ̀ wá síbi tó bí a fẹ́ padà lọ síbi tó ń gbé àwọn airport officials wọ̀nyẹn àbí kí ló ń pè wọ́n àbí security àbí àwọn tó jẹ́ bí àwọn tó ń gbé báàgì lásán they will frustrate you o ti fẹ́ máa lọ kí ló wọ́n máa sọ ni àti ẹ máa drop nǹkan fún wa o ẹ máa drop nǹkan fún wa kò sí ni
Kí ló dé? Àwọn ìjọba ní aráàlú lára, àwọn aráàlú gan tí ń ni ara wọn lára. Ǹjẹ́ wọ́n ní tí àìrìnpọ̀ ejò ló fìyà jẹjọ. Tí gbogbo wa bá lè ṣera wa lọ́kan tá ké gbàǹjarè, bóyá kò ní máa rí báyìí. Ṣùgbọ́n ní dispensation kan ló ti ń bọ̀ yìí. Tí wọ́n ti mọ bọ́n ṣe máa ń ṣe, wọ́n ti mọ bọ́n ṣe máa fowó bẹ àwọn kan lọ́wọ́, tí wọ́n á lọ fi bẹ àwọn tó jẹ́ agbẹnusọ, àwọn tó jẹ́ olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan pé kán bá àwọn èèyàn wọn sọ̀rọ̀, àwọn fẹ́ dìbò. Wọ́n máa frustrate effort ẹ náà ni. Kí ló dé? Bá ṣe bẹ́rú la bímọ now. Bá ṣe bí ẹrú la bímọ. Ẹnìkan ò dẹ̀ kí kò sí ẹni tó Nàìjíríà, ẹ̀yin gangan lólórí apààyàn. Ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú, kò sí ni. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe rádaràda. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe rádaràda. Wọ́n kúkú ti mọ̀ pé àwọn ti wà lórí oyè tán, kò sí nǹkan kan tẹ́nìkankan lè ṣe sí i. Ó dáa, ẹ continue. Ẹ continue. Tó bá jẹ́ pé ìjìyà bá ń wà ni, bá tẹ́ ti mọ̀ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín, ẹ máa lọ scot free ni. Ṣé ilé ẹjọ́ lẹ̀ ti lágbára ni? Tàbí níbo? Ṣùgbọ́n mo mọ̀ pé time kan máa wà tó jẹ́ pé oníkálukú wọ́n máa dìde. A time is coming. Kò lè máa rí báyìí lọ, kò lè máa rí báyìí lọ. Ẹ wo Zamfara governor Bello. Ẹ wo ọkọ̀ bọ̀gìnì. Ẹ wo ọkọ̀ bọ̀gìnì tó rà fún àwọn lọ́balọ́ba. Àwọn nìkan náà kúkú dálé ayé fún. Àbẹ́yìn nìkan kọ́ náà dálé ayé fún. Ẹ̀yin nìkan ni. Ẹni tí ò bá ti mọ̀yàn, tí ò mọ̀yàn Nàìjíríà, tí ò ń ṣe olóṣèlú, tí ò dẹ̀ lè dó wọn, kò sí nǹkan kan fúnrú ẹni bẹ́ẹ̀. Òun náà ló fi jẹ́ pé gbogbo àwọn tó ń ṣeré wọ̀nyẹn tí wọ́n lè fi lẹ́nu ọ̀rọ̀. Òun ni now. Àwọn lọ́balọ́ba yẹn nìkan ló wà nílùú. Ló fi wá jẹ́ pé àwọn nìkan ni wọ́n ra mọ́tò fún. Ṣé àwọn nìkan ni owó tó yẹ kán fi túnlùú ṣe, ó lọ fi ra mọ́tò fún wọn. Tinubu ń tiẹ̀ ó lọ fún wọn ní ó lọ kó adúrú owó burúkú, ó lọ kó fún wọn ní Kaduna. Oh God. Ìgbà COVID-19, bàbá yìí kò ṣe nǹkan kan fáwọn ará Èkó. Kò ṣe anything rárá pé òun tẹ̀ ń ṣe nǹkan, kò ṣe rárá. Àfàwọn Haúsá nìkan náà máa lọ ṣe nǹkan fún. Kódà ó ní agbára. Ẹ wo àwọn èèyàn ń tọrọ nígbà COVID-19, wọ́n ti kó oúnjẹ pamọ́. Gbogbo àwọn ìlú ló dìde ló ran àwọn èèyàn, gbogbo àwọn ìlú pátápátá. Àfi African countries, àfi wọ́n ti fi wọ́n ṣépè. Kí ló dé ná? Tó má tiẹ̀ ṣépè fún yín. Wọ́n ní tí òun bá fẹ́, tí wọ́n bá sọ pé inú igbó lèèyàn máa kú sí, tóun náà bá fẹ́ yàgbẹ́. Tó bá fẹ́ yàgbẹ́, ó yẹ kó lè kọ̀ díẹ̀ síta náà kán bá lè rí òkú ẹ̀ tó bá tiẹ̀ máa kú. Wọ́n á lè rí i, kò ní jẹ́ pé inú igbó yẹn ló máa ṣubú sí. Wọ́n á lè tètè rí òkú ẹ̀. Kí ló dé? Kí ló dé? Ó kọ̀ kò ṣe nǹkan kan. Wọn ò tiẹ̀ wá ní ròònú kankan, wọn ò ní ròònú, kò sí nǹkan tó kàn wọ́n. Wọ́n ti sọ bí wọ́n ṣe sọ náà ni wọ́n ṣe jẹ́ náà. Bí wọ́n ṣe pè